Ẹ kú ojúmọ́, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a yìn Elédùmarè, ẹni tó ní ayé, ẹni tó ní ọ̀run, ẹni tó ní ohun gbogbo. Ògo mà ní fún orúkọ rẹ̀, nítorí tí àánú rẹ̀ dúró láé. O ò ní bá wọn sọnù. Ibi tí alágbára Nàìjíríà, àwọn ẹni bí wọn ò ní borí ẹ̀. Wọ́n bá wò kàn gbógun tó, wọ́n máa sọnù lójijì ni. Wọn ò lè pa wá. Àwa náà dẹ̀ ní ṣé kí ni o, a ò lè kú. Òpin a máa bá dópin ni. Ilẹ̀ Yorùbá yìí a máa gbà á bẹ́ẹ̀ bá ṣe jù bẹ́ẹ̀ lọ. Bàbá màmá bó ṣe ń ríre o náà ṣe sọ pé ẹ lọ pé bó ṣe ń rí wá. Ẹ káàárọ̀ no going back láwa o. Lánàá a múra lẹ̀ pé ká jáde and try orí Facebook but kò ṣiṣẹ́. A fẹ́ ṣe YouTube pé kó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́. Àwọn ẹnjìníà wa gbogbo wọn ń ṣiṣẹ́ lórí ẹ̀. A ṣe ń ṣe pé ká lè bọ́ ọ̀tàn. Làwọn ará Nàìjíríà àdúgbò ń bí tá à ń kójọ fún Yorùbá Nation. Làwọn bá mi pé àwọn gbọ́ nǹkan kan pé àwọn rí àwọn kan láàárọ̀ ìmídẹ̀ ti jáde lọ sí ṣọ́ọ̀ṣì. Làdá kóra wa jáde là lọ síbi tá a ti ń ṣe mítì. Wọ́n náwọn rí àwọn CID kan ládùúgbò pé wọ́n náà wá ilé mi pé àwọn mọ̀ pé CID ni wọ́n torí pé wọ́n dààmú púpọ̀ nínú street táwọn landlord association kan sọ pé wọ́n kà ń gbé mọ́tò kiri tánà ń wá ilé ọmọ ọba Abíọ́dún. Wọ́n ò dẹ̀ mọ̀ pé ọmọ ọba Abíọ́dún tí mò ń jẹ́ lórí Facebook kọ́ ni wọ́n ń pè mí ní àdúgbò. Wo bẹ́ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣebí tí àgàsì lẹ́sìn sí mi lójú. Ẹ lè fọ́ ojú ilé, Ọlọ́run ti dá padà. Mami nígbà tó máa di aago 8 bá ṣe sẹ́ẹ̀tì tán láàrin wọn tán ya wọlé. Bí eré la pé o bó ṣe ń rí rèé o. Ẹ̀yin lẹ ń bẹ̀rẹ̀ ìjà báyìí o. Ẹ̀yin lẹ ń bẹ̀rẹ̀ ìjà báyìí o. Torí pé àkọ́kọ́ gbà á, ẹ̀kejì gbà á, tó bá dé lẹ́ẹ̀kẹta àjẹ́ tán ni o. Torí pé wọ́n ní ẹni ká lọ sáàṣì ilé mi, ẹni ká lọ gbogbo tẹ́ bá ti gbogbo yàrá ìbáyìí wọ́n dá gbogbo ẹ̀rú ni títí di aago 1 2 wọ́n sì wà ní gbogbo compound níbí. Mo lè mi ò ní ibi tí mò ń lọ. Wọ́n tẹ tear gas, wọ́n tẹ gbogbo ẹ̀. Mami wọ́n tó ń gbọ́ mi ó ní kú fọ́tayọ. Agbára Ọlọ́run nìkan ni. Ilẹ̀ Yorùbá yìí ẹ jí o, ó ti bẹ̀rẹ̀ o. Ẹ má sùn o, ìrìn àjò náà ti yá báyìí. Torí pé bó ṣe ń ríre o táǹsì lọ sọ pé lọ pé mèrè wá. Bó ṣe ń ríre o ṣùgbọ́n wọ́n pariwo ẹ má lù ú, ẹ má nà. Mami ọwọ́ mi rè kì í ṣe ti àkọ́pù ṣùgbọ́n wọ́n tẹ tear gas sí gbogbo ojú mi. Mami bàbá wọ́n kó fóònù àtàwọn nǹkan tá à ń lò
ìgbà tí mo wá bá wọn ní kọ́kọ́ fẹ́ bá wọn jà, ṣùgbọ́n ìgbà tó dójú ẹ lè kẹ́rù lé mi lọ. Ṣé fóònù mi jẹ́ ẹsíbìtì ni? Fóònù mi ò kì í ṣe ẹsíbìtì, àbójẹ̀bọn. Mami, àdá tí mo rà tí mo fi ṣe program tí mo ní mo rí tẹ̀wọ̀n Fúlàní àbáwọn málàṣẹ nínú Katangua tí mo rà, wọ́n ní ẹsíbìtì ni pé báwo ni pásítọ̀ ṣe máa nádàá ńlé. Mania, báwo ni mo ṣe fẹ́ mi ìyẹn ní nádàá ńlé? Ṣé kí ajínigbé àbí apanirun apá mi mọ́lé? Ìwọ tó ń gbọ́ mi máa ṣe ọ̀rọ̀ síta o. Torí pé mo mọ̀ pé ètò lù mí yẹn kò lè jẹ́ ara ayé, kò lè jẹ́ ara ọ̀run mọ́. Oore ó wá gbá mi lẹ́nu pé mo sọ bẹ́ẹ̀. Bó ṣe ń rí rèé o. Ẹ ti bẹ̀rẹ̀ ogun báyìí o. Ẹ ti bẹ̀rẹ̀ ogun báyìí o. Ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ogun o. Ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ o. Ẹ̀yin lẹ fọwọ́ fa iná o. Ẹ ti bẹ̀rẹ̀, ẹ ti wá ṣoṣo. Ẹ máa wá rí ṣoṣo. Ẹ ti wá wàhálà. Ẹ máa wá rí wàhálà. Èmi ò lè sá. Ẹ wò, ẹ sọ fún wọn pé no going back. Wọ́n ní mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. Àmì, mo ti bínú tán báyìí. Àyàfi tọ́lọ́run ò bá sí lẹ́yìn mi lóko. Tẹ́ ẹ pọ̀ nígbà, tẹ́ ẹ wá ní 100, mo ti sọ lẹ́nu. Ẹ ní foríire lọ. Ìjọ́ tí ekòló bá ti tẹnu bọyọ̀, ọjọ́ náà ló máa ń sọnù. Ìbẹ́tẹ̀ mi ló wù. Ìyẹn gbá mi báyìí. Mo wá rẹ́rìn. Mo ṣíjú wo báyìí. Mo ní ìwọ ó dẹ̀ gbá mi. Mami, ó ń pọ fóòmù lẹ́nu. Àwa náà máa ṣúùtì ni. Tí mi bá dá padà. Ṣé mi mo lù ú ni? Ṣé bóun lù mí ni? Mami, ṣé bóun ló lù mí? Ṣé mi ni mo lù ú? Ṣé mi ni mo lù ú? Ṣé bóun ló lù mí? Abẹ́rẹ́ sí tẹ́tí ágàsì sí mi lójú. Ṣùgbọ́n mo ti sọ fún tó bá kú, àwọn máa wá gbé mi pé àṣemọ́dá. Mo ní tó bá kú, ó kú náà ni. Torí mi ìfìbọn lù ní ẹjọ́, ṣé mo fọ́ta lù ní ìfìbọn lù. Èmi náà wá sọ fún wọn. Tójú tèmi náà bá fọ́ tẹ́tí ágàsì sí. Ẹ̀dẹ̀mọ̀ pójú kan ni mo ní. Ọ̀gá ẹni, I will blind out your eyes. Mo ní ó lè blind yẹ. Tó blind yẹ màá tún máa fọ̀ párìn, màá máa sọ̀rọ̀ Yorùbá nation. Ó ṣe rí nìyẹn o. Tẹ́ bá yá ẹ láǹ fún ìbọn pa wọ́n. Ẹni tó bá yá ẹ láǹ ní ogun. Ṣé bẹ́ẹ̀nu la ṣe fi ń sọ̀rọ̀? Kò mọ̀ tí ìdógun. Ṣùgbọ́n ẹ máa retí ogun o. A máa jáde tilétilé. A máa jáde tọ̀nàtọ̀nà. A máa jáde tagbára tí Ọlọ́run fún wa. Ẹ máa mọ̀ pé kákí ni kì í ṣe lẹ́dà. Ẹ máa mọ̀ pé kíjìpá ni kì í ṣaṣọ. Ibi tá a bá dé ní tó bá wẹ lẹ́nu kó fẹnu ẹ sọ. Gọ́ngọ́ aṣọ òkìkí akàn. Mami, mo sọ fún ẹ, mo ní lẹ́yìn ọjọ́ kẹta tá a lọ sókun yẹn, mọ́jẹ̀mú wọn la lọ bàjẹ́ mbẹ́. Ẹ má bínú fọ́ìsì yẹn àti pariwo. Èmi sọ fún wọn pé Ìkòyí tó bá fẹ̀yìn gbọ́fà, ọjọ́ ló ṣe.
Ondo Ẹ̀kímọ́ ogun lèmi ọmọ amúlà méjì ṣẹyẹ ogun ni bàbá mi ń jà èmi dọ́ndé ọmọ ọ̀run dà owó ànákù gbẹ́pọ̀ wò ìdúkú tanù dáhùn tanù gbọ́ ó ti yá o ẹ̀yin gbogbo ọmọlẹ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí dìde gbogbo ohun tẹ́ ẹ bá ní lágbára ní kẹsàn nítorí pé a ò ní fọwọ́ bá wọn jagun mo sọ fún wọn wọ́n máa para wọn bí Sọ́ọ̀lù bá parẹ́ wọ́n máa dojú ìbọn kọra wọn ni ṣùgbọ́n torí pé ibi tẹ́ ẹ bá mi ẹ pẹ́ wọlé wá bá mi ajá tó wọlé ẹkùn ni ó máa fẹ́ jẹ wé èmi sọ fún wọn ẹ wọlé wá bá bùbá mi mí ní lọ́wọ́ anywhere àwa ń bì torí pé ẹni tó bá bá jẹ gbọ̀ngbọ̀n ó gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ tilẹ̀kùn gbọ̀ngbọ̀n torí wèrè ta ó láṣẹ ní wèrè ilé ó ti yá mami ó ṣe kíni ó ti yá o ẹ múra sọ ẹ̀yin tẹ́ bá pè mí tí mi bá gbé kọ́ ẹ má bínú torí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lóru yẹn ni ṣùgbọ́n àwa la máa borí o ìjà àwa ti Nàìjíríà yẹn àwa la máa borí o ìjà àwa àtàwọn gómìnà olórí burúkú yẹn ẹ̀yin gómìnà ẹ lọ sáìnì ìwé pé kán wá máa kó wa ẹ̀yin ọba ẹ lọ tọwọ́ bọ̀wé pé kán máa wá kó wa ó ti yá o ẹ̀yin gan ẹ̀ ní sinmi kò sí àyè ìjókòó fún ọmọ ẹni tó gbé ọmọ rí odó kan àjọ ń lọ ni o bí mo bá kú lè ní mama ọba méjì á lọ ìjòyè 20 á tẹ̀lé gómìnà 10 sọnù kì í ṣe gómìnà ilẹ̀ Yorùbá nìkan gbogbo yín bẹ́ẹ̀ bá pọ̀ níye tó ẹ bá mi ṣí èsìta àwa ò ṣe máa jàmàṣà lóòótọ́ máa jàmàṣà là máa lákìkanjú ṣùgbọ́n mo ti dúró mo sọ fún yín nínú òkun gbogbo ẹ̀dẹ́ bá gbọ́ dáadáa lọ́jọ́ náà mo ní ẹ̀mí mi mo lè máa mú lélẹ̀ tó Yorùbá yìí torí ẹ̀jẹ̀ ènìyàn tó sọnù àwọn tẹ́ sọdá láì ní bàbá àwọn òpònú ayírádà tán kó wá mo sọ fún kan mo níṣe wàá sọ fún mi pé ò kìí ṣe Yorùbá ṣùgbọ́n ìrandíran rẹ̀ ó máa jẹ́lẹ̀ mọ́mí ẹ sọ fún wọ́n máa sùn lójú ogun ṣùgbọ́n mo fi àkókò yìí mo fi sọ fún gbogbo ènìyàn pé ìjà ti bẹ̀rẹ̀ o mọ́mí ogun wọn ti kanlẹ̀kùn ẹ má sùn tẹ́ bá gbọ́ pé mo kú ẹ má jẹ́ kó dùn yín ṣùgbọ́n wọ́n máa kú mọ́mí wọ́n máa ṣe kí ni wọ́n máa lọ torí pé èyí náà tá a bá dá ẹdẹyẹgún ẹyẹ míì náà máa fi sùn kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ jí tó oko lẹ máa bá kùkùté kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pè wọ́n ká máa bọ̀ wọ́n máa sálàsì ni. wọ́n ti bẹ̀rẹ̀ ogun báyìí o wọ́n ti bẹ̀rẹ̀ ogun mami wọ́n ti pé ogun bàbá wọ́n ti pé ogun òpònú kan sọ nínú wọn ó ní ṣó yẹ kí pásítọ̀ máa sọ̀rọ̀ ogun
kí pásítọ̀ má sọ̀rọ̀ ogun kẹ́ máa pa àwọn ọmọ wa kẹ́ máa dó wa láyà káwọn ènìyàn wa tán fẹ́ wálé má lè wálé mọ́. Mami, bàbá, wọ́n máa kú dànù ni o. Gbogbo àwọn tó wà yẹn àyàfi táwọn bá fọwọ́ kan ẹni tó kàn mí ìyẹn tiẹ̀ Ọlọ́run ti pè yẹn torí mo ti sọ fún wọn ní ìjìmú ní jí kíni ṣé mo fọwọ́ kan ni ṣùgbọ́n ló gbá mi lẹ́nu kéèyàn gbá èmi lẹ́nu ẹ ti rí mami kí ẹnu yóò tó rọ̀ méje nínú wọn máa kú mo ṣáà ti wà lórí program yìí mo ti sọ fún yín pé ibi tẹ́ ẹ ní kí gbégbé yín má gbé ibẹ̀ lèmi Adínrere Abíọ́dún máa gbé o ibi tẹ́ ẹ ní kí tẹ̀tẹ̀ yín má tẹ̀ ibẹ̀ ni mi wòlíì Abíọ́dún máa tẹ̀ nítorí pé ọ̀pá kì í pa gogo dùgbẹ̀dùgbẹ̀ báyìí lòun ṣẹ̀kẹ̀rẹ̀ ibi tẹ́mi bá tẹ̀ àtẹ̀gbé ni ó ní ibikíbi tí Mósè bá tẹ̀ ó ní Mósè la fi fún gbogbo ibi tí mo bá wọ̀ èmi la fi fún Tinubu lọ múra o Sanwó-Olú lọ múra o ẹ lọ dì mára o Dàpọ̀ Abíọ́dún má lọ wọ ẹ̀yìn wò Mákindé ó ti yá o ẹ ti bèrè ṣoṣo Akérédolú ẹ ò ní lọ Fáyẹmí ibi tó bá wù kẹ́ ṣàgbà ogun ọ̀run ti bẹ̀rẹ̀ pẹ̀lú yín o ìrọ̀láyé ò parọ́parọ́ ẹ mọ̀ pé wọ́n ní ìwọ lóníkẹ́ lọ kọ́kọ́ lọ jí mi gbé wá àti oníṣẹ́ yín ti jẹ́ báyìí o ibi tẹ́ ẹ bá wà fẹ́ gbé mi wọ̀ oníkẹ́ wá gbé àfi tẹ́ ẹ bá lè gbé kékùté lóko àfi tẹ́ ẹ bá lè gbókun kẹ́ ẹ gbígbé èmi ò ní pòórá o mi ì sì lè gbé ṣùgbọ́n tí mo ní ojú agbára tí ń bẹ nínú mi ju gbogbo ayé lọ mo dúró lórí àpáta tí kò ṣe ṣe nídìí ni mo fẹ̀yìn mi ti àgbélébù òkú òní kú láyé ká má faṣọ funfun sí gbogbo yín pátá mo ti wí látẹ̀ni lọ ẹ máa tẹ́rí gbaṣọ ni o tẹ́ bá wà ń bẹ́ẹ̀ máa bá mi ṣàmì ẹ máa láìkí kò sóore tó lè ṣe fún mi ju kó pín síta kó fi sọ fún àwọn èèyàn tó ń sọ̀rọ̀ pé ẹ jókòó dáadáa màmá ó ti yá ẹ má dákẹ́ mọ́ mo ti sọ fún yín ẹ má jẹ ọ̀rẹ́ yín ìta nílò gan lágbédè yìí ìta máa jẹ gan náà ṣe béèrè fún yín torí pé wọ́n á fọmọ di bíbélì ni wọ́n sọ pé wọn ò ní rí kú ọmọ ìwé Àìsáyà 47 ó náà máa rí kú ọmọ ó ní wọ́n sọ pé wọn ò ní di opó àwọn aya wọn máa di opó Sanwó-Olú aya rẹ máa dopó Mákindé aya rẹ máa dopó Akérédolú aya rẹ máa dopó Fáyẹmí aya rẹ máa dopó gbọ́ o kílẹ̀ pé ètò ìwèrè tó wà lọ́sùn stéètì òun náà máa dopó aya rẹ máa dopó torí mi ò ní gbọ́ mami èmi ò dẹ̀ ní ṣe kíni mi ì ní gbà ọ̀yọ́ ní dáàdi àti sọ pé kẹ́ ẹ má ṣe kíni ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yàn please don't come and advise me pé dáàdi ẹ jáwọ́ ń bẹ̀ ìwọ tó o bá lè sọ pé dáàdi ẹ dẹ̀ jáwọ́ ń bẹ̀ ìwọ náà ti wà lára wọn nìyẹn o don't advise me please but if you want to pray for me pray for me advice yẹ ibi tí mo fẹ́ gbà àbí o fẹ́ ràn wá lọ́wọ́ lórí àwọn tán bàjẹ́ lẹ́fẹ́ ṣe ṣùgbọ́n tí o bá ti jẹ́ yẹn ló fẹ́ ṣe máa advice mi pé kí n kúrò lórí ẹ̀ torí pé ojú àpá kò lè jojú ara ẹ ti rí tíágàsì torí pé gbogbo àwọn tó wà yẹn ṣàlùsọ máa fọ́ wọn lójú
wọn ò ní lọ ètò lù mí yẹn tiẹ̀ ọ̀run ní làálà ẹlẹ́kọ̀ọ́ ọ̀hún ti polówó fún fóòmù tó ń pọ̀ lẹ́nu wọ́n ní ẹ torí tí agasi tó kó símú yẹn ò ló fà á èyí ò èmi tẹ́ ẹyin tí agasi sí lójú mi ò yọ ojú mi ṣe dákẹ́ omi ni mọ́mì mi ò yọ fóòmù lẹ́nu òun ṣubú sílẹ̀ òun pọ̀ gọ̀dọ̀ ikú lè rí ẹ̀ṣẹ̀ kí mo pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ mo gbọ́ àwọn ọmọọṣẹ́ mi mo lọ já wọn torí pé àjọ ń gbébì kan náà tẹ́lẹ̀ ni ṣùgbọ́n àmì nìyẹn ti ń sọ mí láti bí ọjọ́ mẹ́rin pé ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ máa lọ síbi mi ẹ lọ máa sùn sí ibì mi ìkan tiẹ̀ takú ní ìrọ̀lẹ́ lánàá dáàdi àjọ máa gbé ni mo ní àjọ gbé mọ́ ẹ jẹ́ máa dá gbé ń bí ẹ̀yìn lọ máa gbé bí mi torí mo mọ̀ pé tí wọ́n bá dé bá wọn lánàá òun náà máa fẹ́ gbìyànjú ṣùgbọ́n gbogbo wọn ti wà ń bíbá èé o mami ìwọ tó wà ń bẹ ayé ò ní fọ́ ẹ lójú ṣàmì mo ní ayé ò ní fọ́ ẹ lójú ìmọ̀ ọ̀tá rẹ ìmọ̀ òkùnkùn ìmọ̀ ayé ìmọ̀ oṣó ìmọ̀ àjẹ́ ogun ọ̀run ti bàjẹ́ mami àbọ̀dè tán gbé kalẹ̀ á ti bàjẹ́ nítorí bí wọn nínú nìyẹn wọ́n fẹ́ lọ ṣẹbọ ṣoògùn sókun lọ sátọ̀dé ṣùgbọ́n Elédùmarè tó pè mí tó rán mi níṣẹ́ akọni ẹlẹ́rù ni mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà ẹni tá ò lè mú ẹni tá ò lè dá sáyà ni mo ṣètò ojú ẹ pọ́n bí ẹyẹ iná mami nítorí pé gbogbo wọn náà máa lọ bẹ́ẹ̀ bá jẹpo ó di dandan kẹ́ ẹ balẹ̀ lọ bẹ́ẹ̀ bá jẹyọ ó di dandan kẹ́ ẹ bá yẹ lọ bẹ́ẹ̀ bá jẹlá ó di dandan kẹ́ ẹ balẹ̀ lọ kẹ́ ẹ bá jẹun tí ilẹ̀ gbé jáde má bá bí yín tán fomi wẹ̀yìn tán bí yín tán fẹ̀jẹ̀ wẹ̀yìn tán tẹ́ jáde nínú àgbàrá ẹ̀jẹ̀ yẹn lẹ máa bá lọ. látẹ̀yìn lọ àṣìta ìbọn kó máa ya léyìn bí ọ̀ràn báyìí olóńbòbù kan tó ń bá ya rẹ̀ sùn bẹ́ẹ̀ ni kó máa dé bẹ́yìn gómìnà ẹ lè ṣe rere o ẹ fara ni wá ẹ ṣèpàdé ọ̀ràn ẹ sọbi tó wà ẹni ẹ má máa tẹ́ni nítorí pé obìnrin ayé wọn ò ní tẹ́ atẹ́ká má fà tẹ́tẹ́ nídìí látẹ̀ni lọ ẹ ó tẹ́ ẹ fèwé atẹ́tẹ́ dì ní èdè Yorùbá ni nítorí pé bọ́lọ́run bá pè mí lóòótọ́ tá a bá pè mí ní wòlíì nítorí pé ẹ ò ní lọ láì jẹyà èmi ò lóhunkóhun tí mo ní o ṣùgbọ́n mo lélẹ́dùmarè ẹni tó ní ayé ẹni tó ní ọ̀run àpátápàrà ẹni tá ò lè gbámú mọ̀nàmọ́ná tí ṣojú ọmọ mọ̀nà akọni ẹlẹ́rù ẹni tó ní ìmọ̀rìnṣù níwájú mi ń bẹ́ẹ̀ lẹ́yìn mi ó wà ń bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀tún mi ó fọ̀hún lọ́wọ́ òsì mi ó fọ̀hún mami níbikíbi tó bá wù kó máa gbọ́ mi látẹ̀ní lọ ọwọ́ ayé ò ní ká ọ ilẹ̀ Yorùbá ó yẹ dìde ìwà màá ṣètò kò bọ́ ilé ilẹ̀ táìlì ìdàlẹ̀ àbá ẹni ogun ọ̀run tẹ̀ pọ̀ nípa àti agbára bí mo ṣe wí ẹ máa sọ̀kalẹ̀ ẹ wá gbèjà ilẹ̀ Yorùbá gbogbo aninilára ẹ jẹ́ máa ṣòfò ọmọ wọn dà kó máa sọnù ọmọ wọn dà iná máa jó iná sọ̀kalẹ̀ iná agbára wọlé Tinubu lọ wọlé àwọn alágbára ilẹ̀ Yorùbá lọ tí wọ́n kọ̀ tí wọ́n tán gbójú pamọ́ tán ní wá lára wọ́n ní tán bá kó wa tán wọ́n náà ò ní sinmi wọ́n ní tán bá pa wa tán wọ́n náà ní sinmi mo wí tàṣẹ ètò ọjọ́ fi ń yọ tàṣẹ ètò òun fi ràn tàṣẹ sílẹ̀ fi mọ́lẹ̀ ní lórúkọ Jésù ẹ ò ní sinmi àgáǹdì kì í sinmi òkun kì í sinmi o ẹ ò tún sinmi mọ́ àwọn tí wọ́n ra wa yẹn mo sọ tàṣẹ lẹ́ni ilẹ̀ gbé wọn mì mo bá ilẹ̀ wí gbọ́ àkọ́kọ́ omi mi lórúkọ tán pé ìwọ ilẹ̀ alẹ́ mi lórúkọ tán pé ìwọ ilẹ̀ kàíbù wúlì àtàṣàlẹ̀ lórúkọ tán pé ìwọ ilẹ̀ látẹ̀ni lọ máa gbé wọn mì gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣẹ̀ka àdúgbò nǹkan ilé yìí lóru ẹ̀ ní o ó yẹ ẹ máa jẹra ẹ máa dórun ẹ máa jẹra ẹ máa dórun ẹ máa jẹra ẹ máa dórun nítorí pé àìmọ̀ṣẹ́ ọmọ ojókòó olójẹ́ kó tomi bọ nígbóná gbogbo iṣẹ́ agbára tá ẹ gbé ẹ ti bèrè ṣoṣo ẹ gbúdọ̀ rí ṣoṣo ẹ ti bèrè ogun gbọ́dọ̀ dé báyìí láti Genesis to Revelation gbogbo ẹ̀gún tá a fẹnu kàn bẹ́ẹ̀ ó ti jẹ́ ti ìran yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́wọ́ sókè tẹ́ ẹ fà mí láṣọ gbọ́ àkọ́pẹ́
nígbà tí Sọ́ọ̀lù fa aṣọ Sámúẹ́lì Sámúẹ́lì yíjú padà ó ní àfa ìjọba rẹ̀ ya ni mo wí lẹ́nu mo fa ìjọba yín ya Buhari mo fa ìjọba rẹ̀ ya látẹ̀ni lọ Sanwó-Olú mo fa ìjọba rẹ̀ ya Màṣẹ́tì kò délé ra Dàpọ̀ Abíọ́dún mo fa ìjọba rẹ̀ ya mo sọ pẹ̀lú àṣẹ Kérédolú mo fa ìjọba rẹ̀ ya látẹ̀ni lọ Fáyẹmí mo fa ìjọba rẹ̀ ya Mákindé mo fa ìjọba rẹ̀ ya Oyètọ́lá mo fa ìjọba rẹ̀ ya láti wákàtí lọ gbogbo gómìnà tó bẹ nílẹ̀ Yorùbá mo ya ìjọba yín láti wákàtí lọ ẹ lọ pàdé ikú bí ẹ bá lé ẹ ò ní bá torí pé ẹ wá ya tí a ga àṣìṣe mi lójú láti wákàtí lọ gbogbo omijé tó jáde lójú mi òní kẹ sùn kẹ tó ka ìfàyè lẹ mo gbàdúrà omijé kò ní kúrò nílé bí ọ̀fọ̀ kì í kúrò nílé gbére kò ní kúrò nílé yín bí ẹkún báyìí kì í kúrò lójú egbére látẹ̀ni lọ gbogbo gómìnà wọ̀nyí gbogbo àjẹlúrù wọ̀nyí látẹ̀ni lọ ẹ̀yin ọba ìkà wọ̀nyí bí ẹkún kò ní kúrò nílé yín o mo sọ pẹ̀lú àṣẹ májẹ̀mú àti bíbélì tí mo kọ́kọ́ gbé láyé tí mo kọ́kọ́ mọ ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀ láti wákàtí lọ ẹ̀gún ni mo rán sí yín lówùúrọ̀ kùtù yìí ẹ ò ní ṣe rere láyé mọ́ torí pé ẹ fara nílẹ̀ Yorùbá ẹ ò ní látẹ̀ni lọ bí ẹkún rẹ ò ní kó máa wọlé gbogbo gómìnà ẹ ò ní ṣe rere mọ́ ọwọ́ yín yẹn àtẹ̀yìn sójà àtẹ̀yìn mọ̀pọ̀ àtẹ̀yìn ọlọ́pàá àtẹ̀yìn civil defence tẹ ẹ wá ilé mi yẹn lórúkọ Jésù gbogbo bẹ́ẹ̀ ti wù kó rí ẹ ò ní ṣe rere mọ́ o ẹ ò tún ṣe rere mọ́ ọwọ́ tẹ fi kan ilé mi ọwọ́ tẹ fi da gbogbo yàrá irú lórúkọ Jésù ọwọ́ náà kẹ lọ fi tú tẹ níká gbogbo ọmọ yẹn ó jìyà rẹ̀ lọ́nà méje Bíbélì sọ wípé ó ní bí ẹ bá mojú Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ gbogbo tẹ fi ń mọ Ọlọ́run gbogbo tẹ fi ń sin Ọlọ́run látẹ̀ni lọ ogun ọ̀run gbójú kúrò lára yín o ogun ọ̀run gbójú kúrò lára yín ogun ọ̀run gbójú kúrò lára yín ìwọ tó ń bá mi ṣàmì tó dẹ̀ ń pín ìwọ tó ń bá mi tẹ lọ́ọ̀fù tó dẹ̀ ń pín látẹ̀ni lọ́ba mi orí rẹ̀ ò ní burú ẹ̀gún ò ní wọlé ẹ̀ ó ní sunkún lórí ọmọ lórí aya ayé ò ní fọ́ ẹ lójú nígbà tó bá ń rọ̀ ẹ́ lọ́rùn mọ́ mi ayé ò mà ní kẹ̀yìn sí ẹ nígbà tó bá ń rẹ̀ ọ́ lọ́rùn ayé ò ní mú ọ ìtọ́wọ́ òkùnkùn láyé rẹ̀ ogun ọ̀run kó parẹ́ ìṣọwọ́ ayé láre rẹ̀ ogun ọ̀run kó parẹ́ mọ́mi ẹ̀gún tí mo mú jáde kò ní jẹ́ ti ìran rẹ o ìwọ tó fẹ́ràn ilẹ̀ Yorùbá ni mò ń wí o ìwọ tó fẹ́ràn ilẹ̀ Yorùbá ni mò ń wí o ìwọ tó ń pín ọ̀rọ̀ yìí ni mò ń wí o ìwọ tó ń láìkì ẹ̀ ni mò ń wí o ìwọ tó ń ṣí ẹ̀ ni mò ń wí o mọ́mi pín fún mi jáde mo sọ pẹ̀lú agbára ẹ̀gún tí mo mú lẹ̀ lẹ́nìyẹn kò ní bá ọmọ mi ṣùgbọ́n tó o bá da ilẹ̀ Yorùbá ni o tó o bá jẹ́ ẹni tó ń da ilẹ̀ Yorùbá o ò ní escape ẹ̀ mọ́mi àwọn tá ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá níbi mo sọ pẹ̀lú agbára ẹ̀gún tó bẹ nínú ìwé Deuteronomy mo sọ pẹ̀lú ìwé láti wákàtí ìwé Exodus Màṣẹ́tì kò bá ilé à láti ìbẹ̀rẹ̀ ó ní ẹpọ́n àkàrà wọn ó ní ìbùkún ní fúnlé àwọn ìbùkún bẹ̀ ni kò jẹ́ tiẹ̀ ṣùgbọ́n láti ẹsẹ̀ karùndínlógún rẹ̀ mo sọ pẹ̀lú agbára ó ní wọn máa kú ni ó ní ìpọ́njú a máa dé bá wọn ó ní wọn ò ní rí jẹ ó ní wọn ò ní rí mu ó ní wọn ò ní rí námọ́ ó ní wọn ò ní nílò ó ní ogún wọn di tẹni ẹlẹ́ni mo sọ pẹ̀lú agbára ó ní ọmọ wọn máa di ọmọ ọlọ́mọ mo gbàdúrà ó ní aya wọn máa di aya láya ó ní ayé eléyìí bá ìṣẹ̀ṣẹ̀ ilé ẹ̀ka sẹ́dàbà ó ní a ó bẹ̀ṣẹ̀ wọn wò lórí a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára wọn ẹ̀gún ó yóò wá sí orí wọn a ó fi dà nyájú wọn máa ṣètè kò dé bá ó ní ejò yóò bù wọn sán máa ṣètè kò dé àkàdá ilé ìkùdá ilé ẹ̀ka sẹ́dẹ̀ kaba ó ní wọn máa sáré ó ní wọn ò ní bá ó ní wọn máa lé ó ní ọwọ́ wọn ò ní kàn bẹ́ẹ̀ ni látẹ̀ni lọ ọ̀tá tó lé ọ tó lòun ò padà ọ̀tá tó lé ìran rẹ tó lòun ò padà ọ̀tá tó lòun ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá lọ mo tún wí tàṣẹtàṣẹ ọ̀rọ̀ tẹ́ ní ìmọ̀ sọ ni mò ń sọ yìí o ìtẹ́ ẹ má ní ìmọ̀ wí ni mo tún wí padà nítorí pé ẹ ò lè dá mi dúró òjò láyé ń dá dúró ìyẹ̀kì dá èrè dúró gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ láyé òun ní kẹ́ ẹ gbé gbà gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ òun ní kẹ́ ẹ gbé jáde mọ́mì tẹ́ ẹ bá yìnbọn mo ti yẹn wẹ́ ti mọ̀ pé kò lè pa mí. mo sọ fún yẹn lẹ́kan mo ní ṣùrù tiẹ̀ I will fire you mo ní tó o bá fire o máa lé ní ẹ. I know say Yoruba they get juju for body yẹn ni ọ̀gá don shoot am o mo ní if no shoot me you be bastard him be bastard torí tí o bá shoot me bastard ni èmi ò sọmọ olè mami mi ì sọmọ olè mi ì lẹ́jẹ̀ ènìyàn lọ́wọ́ mi ì pààyàn jáyé mi ì wá ọrọ̀ mi ì gbàbẹ̀tẹ́lẹ̀ mi ì jẹun èèwọ̀ mi ì réèpù mi ì pọ ọmọbìnrin lẹ́kùn kí lẹ́ni pé mo ṣe ẹ wí ẹ̀sùn tẹ́ ẹ kọ́kọ́ fi kàn mí gbà tẹ́ pé mi
ẹni gé ni wípé àwọn ọmọkùnrin ni mò ń bá sùn mí níyàwó, ta ló sọ fún yín bẹ́ẹ̀? òfò lómi ẹ̀fọ́ ṣe. Gbogbo ẹnikẹ́ni tó nawọ́ ilé mi fún ọ̀tá lórúkọ Jésù, ọwọ́ yín yẹn ẹ ò tún fi mú rere ṣe láyé mọ́. Ojú tẹ́ ẹ fi sọ pé ilé ẹ̀ nìyẹn, mi ì sọ àwọn tó wà nínú street o, ṣùgbọ́n ẹni tó dárúkọ street èmi ò bẹ̀rù. Tẹ́ ẹ bá ti ń bọ̀, tẹ́ ẹ ti dé yànnà pàjá, ẹ béèrè mi, gbọ́kẹ́ tó délé mi ẹ máa ya wèrè dànù. Ó dàbí pé eré tá ń bára wa ṣe yẹn ti tó. Ogun ti dé o, ẹ̀yin tẹ́ ẹ sọ pé kò sógun. Bá ṣe lọ tán làwọn kọ́ ń wọlé, wọ́n ti yọ gbogbo síìmù lẹ̀, àwọn fóònù ọmọ mi, ìta àbátúlò, ìta fi ń ṣe program, kíní nẹ́tíwọ́ọ̀kì tí àràsà ṣáìn, wọ́n ṣe ra kíní yẹn fún wa, wọ́n ṣe ra fún wa ní kíní dátà yẹn, wọ́n mú lọ. Ó máa lẹ́yìn o, ó máa lẹ́yìn, pé kò ní lẹ́yìn, ó máa lẹ́yìn o, gbogbo ènìyàn mọ̀ eléyìí, ó máa lẹ́yìn. Mama, ó máa lẹ́yìn. Sẹ́ẹ̀rì, mo ti sọ fún ẹ pé ìjàjàgbára ẹnu àké ni, ẹni tó bá fẹ́ jẹ inú àpáta kò ní wẹnu àké. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà gbogbo ibi tó wù kó máa gbọ́ mi, lórúkọ Jésù ò ní sọnù. Ṣàmì. Bí omijé yẹn ṣe jáde, orísun ẹ̀ ayé kò ní ṣe rere láyé. Mo sọ pẹ̀lú gbogbo omijé. Tó jáde lójú mi lẹ́nu sí ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀gún tí àwọn bàbá yẹn ti ta sílẹ̀ lórílẹ̀ yìí tó fi ba ẹ̀gún náà jẹ́. Èmi ò ní gẹ́gùn sórí ilẹ̀ Yorùbá yìí. Kódà tí wọ́n pa mi tán ṣù tì mí báyìí, màá máa súre sílẹ̀ Yorùbá yìí, màá máa ba ẹ̀gún ilẹ̀ Yorùbá yìí jẹ́. Gbogbo àwọn ẹ̀gún tí bàbá yẹn tí wọ́n ṣe fún wọn rèé o, táwọn bàbá yẹn fi gẹ́gùn sílẹ̀ Yorùbá, àwọn láólẹ̀ gbogbo wọn. Ṣùgbọ́n èmi sọ bí wòlíì Ọlọ́run lẹ́nu, bí omijé tèmi ṣe kàn sílẹ̀ lẹ́nu, mo fi ń ba májẹ̀mú àti gbòǹgbò ẹ̀gún tí àwọn bàbá yẹn sọ sórí ilẹ̀ Yorùbá jẹ́. Mo sọ sí ìpín rẹ gbogbo ẹni tó wò mí pátápátá pé gbogbo ibi tẹ́ ẹ bá wọ̀ láyé, tàbá rẹ̀gùn láyé rẹ̀, omijé tí Ọlọ́run kó jáde lójú mi lẹ́nu kó pa gbogbo ẹ̀gún rẹ̀ rẹ́. Ó ní sọnù, mo ló ní sọmọ nù, ayé ò ní mú ẹ, ó jẹ́ sàmì kò ní túmọ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun sí ẹ, mo sọ lẹ́ni pẹ̀lú Ọlọ́run májẹ̀mú, máa lọ́ọ̀fẹ́ máa láìkẹ́. Tó ń gbọ́ mi tó tún máa gbọ́ ètò yìí, gbogbo ohun tó ń dùn ẹ́ tó fi ń yọ mi jẹ́ lójú, torí pé ayé fi agbára gbomijé lójú mi lẹ́nu pẹ̀lú tí agasi tán tẹ̀sí mi lójú. Omijé ẹ̀ kó dópin lórúkọ Jésù.
wàhálà ẹ kó dópin, ìṣòro ẹ kó dópin, àìríjẹ ẹ kó dópin, àìrínà ẹ kó dópin, àìrílò ẹ kó dópin. Gbogbo ibi tí o bá gbà láyé mo ní kó dópin. Ọwọ́ ayé ò tún tẹ̀ ẹ́ o. Ogun táyé fi ń jà ẹ́, mo sọ pẹ̀lú omijé mi lénìí. Olórí ẹ̀ sọ pé omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá, omijé ojú mi ń béèrè àánú rẹ o bàbá. Mami, ó ṣeé ṣe kó má jẹ́ pé wọ́n bá tún blọ́ọ̀kì Facebook yẹn, ó ṣeé ṣe àti ṣí lẹ́ni lánàá lábá mi ṣí YouTube àbí kí lẹ́ ń pè ọmọ ọba Abíọ́dún Great Chapel náà ló wà ń bẹ̀. Ọmọ ọba Abíọ́dún Great Chapel YouTube wa nìyẹn. Ṣáìní ẹ máa lọ bá mi subscribe síbẹ̀, ẹ lọ máa bá mi subscribe síbẹ̀. Tó bá ti pé 1000 màá lè máa lọ ṣe program bẹ́ẹ̀. Mami, no retreat, no surrender. Sorry. I love you. No retreats, no surrender. A ṣe bẹ̀rẹ̀ ni o. Gbàtàn bẹ̀rẹ̀ sí pè mí lóru. Àwọn fóònù tí mo kì sí orí fóònù kékeré. Nígbà tá máa gbọ́, òun yà ti bẹ̀rẹ̀ sí test mi. Ẹ ṣé púpọ̀. Ìgbà tí mo gbọ́ wọn náà àwọn èèyàn tuntun lọ lé Sunday Igboho náà. Mo ní kí ló dé tẹ́ wá fi ọjọ́ sọ́jọ́ kan náà báyìí. Ṣe pláànì fún wa ni. Ẹ pláànì fún wa. Ṣé mi jẹ́ Sunday Igboho ni? Ìgbọ̀n ẹ fẹ́ fodindi ọjọ́ kan. Ẹ fẹ́ fi tẹ̀ wá mọ́lẹ̀. Ogun ti dé o. Ìwọ tó sọ pé òòrógun. Ẹni kan máa bọ̀ wá. Ẹni kan máa ṣe kí ni? Kan máa bọ̀ wá. Ìkan wọ̀ òrùka. Wọ́n wọ̀ òrùka. Wọ́n wá gbá mi lóòka. Ṣé sójà tún lóòka ni? Ṣílẹ̀kùn. Ṣé wọ́n tún lọ òrùka ni? Ṣó yẹ kẹ́ ẹ tún máa lọ òrùka? Ẹ ò lè lọ láì jẹyà o. Mami, mi ò ní pẹ́. Ṣùgbọ́n ẹ jájọ pàdé lọ́sàn-án. Ẹ bá mi ṣe ọ̀rọ̀ yìí fún gbogbo èèyàn. Awareness ni mo fi ṣe. Àrásà ṣáì tẹ bá wà ń bẹ̀. Bàrá Samuel tẹ bá wà ń bẹ̀. Bàrá Emmanuel tẹ bá wà ń bẹ̀. Bàrá Fẹ́mi tẹ bá wà ń bẹ̀. Ẹ try kẹ́ pè mí. Àánú Ọlọ́run á bá yín gbé. Máàmí Mátúndé ayé ò ní sọ yín di rádaràda. Adonibada ògo rẹ̀ á fọ̀hún. Adonidayo lórúkọ Jésù wàhálà àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé ògo yín á fọ̀hún o. Ẹ máa lọ sórí YouTube yẹn. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe síbẹ̀. Àbí kí lẹ̀ ń pè é? Ọmọ ọba Abíọ́dún. Ọmọ ọba Abíọ́dún Great Chapel. Ọmọ ọba Abíọ́dún Great Chapel. Ọmọ ọba Abíọ́dún Great Chapel. Ẹ lọ subscribe síbẹ̀. Ó lè jẹ́ láti ní lọ. Tẹ́ bá ti pé 1000. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ju 1000 lọ. Ẹ bá mi share ọ̀rọ̀ yìí sí gbogbo èèyàn. Ẹ share ní gbogbo ibikíbi. Torí pé àánú máa dìde fún yín. Ògo máa dìde fún yín. Ẹ máa rọ́nà lọ. Ẹ ò ní sọnù o. Gbogbo olùgbọ́ mi lórúkọ Jésù ẹ ó rà àánú gbà. Ogun ti dé o. Mami,
àwọn náà ṣogun o àwọn náà ṣígun o torí pé tábàdẹ̀ ti ṣígun ogun bẹ̀rẹ̀ náà nìyẹn ká má wá lóru ẹ jẹ́ ká má wá lọ́sàn àwọn náà ṣígun o ẹ ti gbọ́ àwọn náà ṣígun ìgbà tán délé Sunday Igboho mami wọn ò ní lọ bẹ́ẹ̀ Sunday lọ bẹ́ẹ̀ ni iná juná lọ fáyà iná ẹlẹ́tíríkì ṣé kò jàtùpà lọ ni ó jàtùpà bí sójà bá yìn títí èèyàn kan lọ ibi kan láti kọ́kọ́ kọ̀ọ̀kan kan tó yìn náà ṣé wọ́n yìn nígbà tán kó bọ̀ bolẹ̀ nílé Sunday Igboho lálẹ́ àná tí sójà ń yìn kólákólákólá tó ń sún kólákólá mà bí bàtà bá ti ń dúkú ládójú ó ṣe tá àti fàyà nìyẹn ni tó yọ sí wàhálà ànúgbà nítorí pé ọ̀rọ̀ eléyìí ó ti kúrò ní ṣeréṣeré o wọ́n pa yín ẹ̀yin jójó ẹlẹ́yà kiri wọ́n jí yín gbé ẹ̀yin jójó ẹlẹ́yà kiri ẹ̀yin dáṣọ òṣì kiri ẹlẹ́jọ́ fún Tinubu kiri àdúgbò ẹ pariwo ṣé bàbá ni ẹ mọ iye àwọn ọmọ tán kó they cannot shut up us ilẹ̀ Yorùbá ó belong to Yorùbá kì í ṣe ilẹ̀ yìí kì í ṣe fún Yíbò kì í ṣe fún Málà ìlú wa la wà a lọ bá wọn nílùú wọn ìlú wa la ti ń sọ̀rọ̀ a ò jáde lọ bá wọn a ò yìnbọn lù wọn a jí wọn gbé wọ́n jí wa gbé wọ́n dẹ̀ fara níwá nílùú wa ẹ mọ̀ tí ń jẹ sọ̀rọ̀ o mo torí pé mo sì fẹ́ sinmi ẹ já gbé dalẹ̀ ọlá adéwàrà ànúgbà ẹ bá ń pín prógámù yẹn torí pé nígbà tí pásítọ̀ bá wá jáde fúlì fún wọn ẹ má ní pásítọ̀ burú o torí pé èpè ńláńlá báyìí apẹ̀rẹ̀ náà máa fi rù èmi á dẹ̀ máa fi kọ̀ńténà gbé wá kọ̀ńténà mo fẹ́ máa fi gbé pè wá báyìí kọ̀ńténà o mo fẹ́ máa fi gbé wá àwọn ọ̀rọ̀ tí etí ikún gbọ́ tí ikún etí ẹ̀ di ọ̀rọ̀ tí àkàlà gbọ́ tó yọ gọ̀gẹ̀ lọ́rùn etí gúnugún gbọ́ tó pa lórí òun náà fẹ́ gbọ́ báyìí torí etí wọn máa di etí wọn máa ya wọn máa kú dọmọlẹ̀ níbi tá à ń bá lọ yìí àwọn lọ lè kọwọ́ bọ̀ wípé ká lọ máa ṣàwá wọ́n ti kọwọ́ bọ ikú tó máa pa wọ́n o wọ́n ti fúnra wọn lóògùn jẹ ó ti di wárápá ni wèrè pè ní ó ti gbọ́ dáadáa ó ti di wárápá àbí wèrè pè ní dìgbòlugi ẹ yàgò fún bó ṣe wà báyìí nìyẹn o ìwọ tó ń sùn má sùn àsùnpara mọ́ ìwọ tó ń rìn má rìn rìbòrò ẹni tó ní gbàdí tó ní àyẹta tó ní gbogbo ẹ lọ máa kó bọ́ọ̀ta ẹ̀yin àjẹtẹ̀ ń dàrin mú àwọn ọmọ ọlọ́mọ ẹ jẹ́ tètè lọ sí pàdé yín kẹ́ ẹ lọ fò torí gbogbo igi tẹ́ ẹ fò yẹn ìbọn náà máa fi ya bọ́ọ̀bù náà máa fi wú gbogbo ẹ̀ ó ti yá báyìí o ẹ gbọ́ mi dáadáa ó ti yá báyìí torí pé bá a bá jà a ò lè ṣọ̀rẹ́ ìjà ẹ̀dẹ̀ ti yá àwọn náà kọ́kọ́ tọ́ ṣóńṣó àwa kì í ṣe Yíbò tẹ́ ń pàǹpàkùpà ẹ gbọ́ mi dáadáa a kì í ṣe hip-hop tẹ́ ń halẹ̀ mọ́ Oòduà tọkàntọkàn là wá Oòduà tí kò gbàbọ̀dẹ̀ ẹ̀yin Afẹ́nifẹ́re ṣe wà ń bẹ̀ sí ẹ̀ ríran wò ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ṣe ẹ̀ ríran wò torí mi mọ nǹkan tẹ́ ń kọ̀yà fún kò yé mi bàbá ó pín sí i Gani Adams you shut up your mouth since your disease ṣó dẹ̀ ń wòran wò báyìí wọ́n ní wọn ò tí ì sígun wọn ò ní ó jagun but wọ́n ti kógun dé báyìí wọ́n ẹ̀ ń sọ pé wọn ò tí ì sígun wọ́n dẹ̀ ti sígun báyìí o wọ́n ti sígun báyìí kẹ́ ẹ jókòó síbẹ̀ àwọn bàtálíọ̀n tó ló kópa mọ́ yẹn náà kẹ́ bọ́ọ̀ta ẹ̀yin ọba ẹ má ṣàṣùpara má báyìí o torí pé tẹ́ ẹ bá ń gbọ́ pò ìbọn ló ń dún lórí yín kẹ́ gbọ́ dáadáa tẹ́ ẹ bá ń gbọ́ pò là ayẹ pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdálẹ̀ ń gbọ́ lẹ́yìn yín torí pé no retreat no surrender
mo ti sọ fún yín pé ẹ̀yin fúnra yín lẹ máa kọ lẹ́tà sí wàhálà. Ẹ dẹ̀ ti tẹ̀ mọ́, ẹ ti tẹ̀ sójú, ẹ ti tọ́ Kánírù mọ́lẹ̀, ó gbọ́dọ̀ yìnyín. Ẹ ti kọjá àyè yín o. À ń dákẹ́, à ń sọ, àwọn bàbá pòfẹ́sọ̀ wọ́n fẹ́ fi ti oníwèé ṣe. Ok, Afẹ́nifẹ́ bí, ok, ṣé jàre, àwọn Afẹ́nifẹ́ bí, ebi kan náà pa nínú yín, wọ́n pa dànù, wọ́n gun lábẹ́rẹ́ pamọ́ síta, àsìkò mọ̀ ń bẹ̀, mo máa sọ lálẹ́. Ẹsẹ̀ wa ń kó mílíọ̀n, ẹ̀ ń kó táùsàn, ẹ̀ ń kó iye owó, ẹ̀ lọ ń kó lọ bí òkú ẹ̀, ṣé òkú fẹ́ padà wá jí dìde? Nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ̀gún lábẹ́rẹ́ ikú, dókítà tó gun lábẹ́rẹ́ ikú, ayé ẹ̀ máa bàjẹ́, orúkọ ẹ̀ máa jáde. Ẹ̀gún lábẹ́rẹ́ ikú tẹ̀ kó mílíọ̀n lẹ̀ kó gbogbo ẹ̀ lẹ̀, ẹ̀yin Afẹ́nifẹ́re gbogbo yín wá ń rẹ́rìn ẹ̀yin ṣe báyìí, àbúrò yín kú, ẹ̀ kó orí burúkú yín lọ bẹ̀, ẹ̀ lọ sòkó àbúrò yín. Bọ̀dá Fẹ́mi Fálànà náà yẹ kẹ́ I defend him gbàtọ́ lẹ skill wọ́n fẹ́ lè jáde, èmi ni mo ṣẹjọ́ ẹ̀, ṣé o ṣe yẹ kó o ṣẹjọ́ ẹ̀, ẹjọ́ tó yẹ kó o gbé lọ kóòtù. Mo ń bọ̀ o, mi ti dé o, ẹjọ́ dalẹ̀, mami ẹjọ́ máa pàdé mi lórí YouTube yẹn lálẹ́. Ẹ pàdé mi, tẹ́ bá máa ẹ máa rí mi lórí Facebook, ẹ dẹ̀ máa rí mi ń bẹ̀. Tó bá le jù à á lọ wá stúdíò tá a ti máa ṣe, tá a bá ní fóònù gidi tó máa ṣe lálẹ́. Ṣùgbọ́n ẹja mú dúró mẹ́ torí àkókò wa ń sáré. Mami bá mi pín ọ̀rọ̀ yẹn, mo kà wá sọ eléyìí fún awareness wa ni pé ó ti dé o, lórúkọ Jésù ò ní sọnù. Gbogbo ẹni tó bá mi share ọ̀rọ̀ yìí tó dẹ̀ like ẹ, bá mi share ní méje. Orí rẹ ò ní burú, ò ní tọrọ jẹ, ò ní tọrọ mu, ò ní tọrọ ná, ò ní tọrọ lù, ò ní tọrọ wọ̀. Gbogbo ibi tó o bá dé láyé wàá rọ́nà lọ. Gbogbo bí owó òkun bá ń ru sókè, ire àti àánú kó wọlé ẹ wá, kó oríire gbà, kíre kó wọlé ẹ. Bẹ́ẹ̀ lógun ọ̀run sọ, ayé ò ní fọ́ ẹ lójú, ò ní sọmọ nù, ò ní gbọ́mọ gbè. Ilẹ̀ Yorùbá ní sọ̀yà sojú ẹ, bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí, bẹ́ẹ̀ lógun ọ̀run sọ. Jésù náà agbára wa, àmín 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 lórúkọ Jésù, torí pé òun dá sétò ìpamì. Ẹ pè mí sórí nọ́mbà yẹn 082 57 45 5803 082 57 45 5803. Ẹ jẹ́ ń gbé síta kẹ́ ẹ lè rí torí pé àkókò yẹn sáré púpọ̀. Nọ́mbà yẹn náà nìyẹn. Ọlá torí pé o ṣí ọ̀rọ̀ yẹn, lórúkọ Jésù orí rẹ ò ní burú, ò ní sọnù. Ẹ pè nọ́mbà yẹn wọlé mọ́ mi torí àánú Olódùmarè, ẹ ò ní sọnù, ayé ò ní fọ́ yín lójú, ògo Ọlọ́run á farahàn nínú ayé yìí. Ẹ ran ètò yìí lọ́wọ́. Ẹ pé mo fẹ́ sọ pé kí a fẹ́ ra kíní dátà mi, ìwọ náà lè bá wa dá sí $1 $2. Ìtàn tí mo lọ a máa rà mí náà ni, lórúkọ Jésù. Ògo àṣeyọrí abẹ́ ọgbẹ́ ò ní sọnù o. Gbogbo ẹni tó ti bá mi pín ètò yìí ra dátà fún wa, ẹ ra dátà fún wa o, torí pé ẹ máa gbádùn mi báyìí. Mọ́mì tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣeré ni, nísìnyí gbogbo tẹ́ ẹ ní ní kọ̀kọ̀ ni mo fẹ́ tú sí gbangba, gbogbo àṣírí yín mo fẹ́ tú báyìí, torí mi ìfẹ́ bá yín, mi ìfẹ́ jẹ́ kádìyẹ bá yín tàn tẹ́lẹ̀. Ẹ wá sọ pé adìyẹ gan kéré, búdòzà ni kó wá fọwọ́ ẹ̀ fẹ́. Ẹ̀yin lẹ lọ gbé katakata wá kó wá kó yẹ̀pẹ̀ síta, káṣírí òkúta ẹsí kó kẹsẹ̀ rẹ̀ bá kó wá bọ́ ọ̀tá gangan. Wo òkú ò ní kú ká faṣọ pupa sí o. Tó bá rí bẹ́ẹ̀, gbogbo ẹnikẹ́ni tó ń ṣọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá ẹ máa bálẹ̀ lọ ni. Bí ẹkún báyìí ló ń ṣe gbére. Ẹnikẹ́ni tó ní kí ilẹ̀ Yorùbá ó má lọ, ẹkún ò ní tán lé ẹ o. Látẹ̀ní lọ ni mo wí, mi ò fepo, mi ò fi yọ̀ kẹnu, mo sọ pẹ̀lú àṣẹ Elédùmarè ni.
ìwọ tó dẹ̀ ń gbógun ti ẹnikẹ́ni tó wà lórí ìkànnì yìí àti ìwọ tó ń fọwọ́ rẹ flag ètò bí ẹkún kò ní kú òlé ẹ̀ gbogbo ètò ọmọlẹ́yìn Yorùbá tó bá tún flag bí ọ̀fọ̀ báyìí kì í kúrò nílé ọdún bí ọ̀fọ̀ báyìí kò ní kúrò nílé yín o ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí bá ń wẹ̀ ìrere ilé Yorùbá tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá lọ lórúkọ Jésù ẹni tó bá ní kó rí kú ọmọ òun ló máa rí kú ọmọ o ẹni tó bá ní kó sọnù òun ló máa sọnù o ẹni tó bá ní kó má rí jẹ kò ní rí jẹ o ẹni tó bá gbèrò ibi sí ẹ àwọn tó gbèrò ibi sí Mósè ilẹ̀ ló gbé wọn mi o ilẹ̀ agbọ́tà rẹ mi wàá rọ́nà bá lọ wàá ráṣeyọrí ògo rẹ̀ á fọhùn gbogbo ibi tó o bá dé láyé wàá láṣeyọrí ìwọ tó ń fi ọ̀rìn kan ìní rẹ má tí ì pè mí mo gbàdúrà wàá láṣeyọrí ògo. ẹ má tí ì pè mí ẹ jọ̀ọ́ ẹ má tí ì pè mí à ń lọ torí pé Ọlọ́run májẹ̀mú amúmájẹ̀mú ẹ̀ṣẹ̀ Abrahamu lórúkọ Jésù ayé ò ní sọ ẹ́ di dáadáa ogun Ọlọ́run kó gbà pẹ̀lú ẹ gbogbo ohun tó o bá béèrè láyé Ọlọ́run kó mú lé ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ ni Jésù sọ Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù God bless you all ẹ jẹ́ àjọ pàdé nírọ̀lẹ́ gọ́gọ́ aṣọ òkìkí akàn mọ́mì máa pè mí bó o bá rí mi máa kọ́ọ̀lù mi wàhálà ànúgbà Jésù àwa pẹ̀lú yín o ó dàbọ̀ for now God bless you.